الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fún Ọlọ́run. Ìbánisọ̀rọ̀ wa yóò dá lérí ìwòsàn tàbí ọ̀nà àbáyọ fẹ́ni tí àlìjẹ̀nú ń dà láàmú àbẹ́ni tí wọ́n dìdí ìran àlìjẹ̀nú sí láti ní kálìjẹ̀nú lè mọ ẹ̀dá òǹtọ̀hún láàmú nítorí ọ̀dà ẹlẹ́rìn. bó àlìjẹ̀nú ṣe ń dàyàn láàmú àti pé bó wọ́n ṣe ń rán àlìjẹ̀nú sí láti ní kálìjẹ̀nú mọ dàyàn láàmú. ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ni pé bó àlìjẹ̀nú ṣe ń wọ ara ẹni tálìjẹ̀nú ń dà láàmú. ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ àlìjẹ̀nú tá à ń sọ yìí gan bó ní ṣe máa ń rìn tó fi láǹfààní àti lè mọ dàyàn láàmú. bálìjẹ̀nú ṣe máa ń rìn ni o àlìjẹ̀nú tẹ̀ ń wò yìí ẹ̀dá Ọlọ́run ni gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe dá ọmọ ànábì Ádámù àmọ́ àlìjẹ̀nú òun fẹsẹ̀ rẹ̀ rìn gẹ́gẹ́ bá a ṣe máa ń fẹsẹ̀ rìn tọmọ ànábì àṣẹ máa ń rìn àlìjẹ̀nú máa ń rìn ní eré òfurufú ńgbà tó yẹ pé inú atẹ́gùn àlìjẹ̀nú ń bá rìn bí abára àti máa ń gun kẹ̀kẹ́ tó bá ń wa pẹ́dà ráì tó bá ń wà bí ẹsẹ̀ òun èsè tọ́lẹ̀ lórí kẹ̀kẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ àlìjẹ̀nú èsè tọ́lẹ̀ lórí máa ń rìn lẹ́yìn òfurufú ni òun ló fa sábà bí àlìjẹ̀nú fi láǹfààní àti lè máa wọ ara ọmọ ànábì Ádámù láti lè máa dà á láàmú bájà ń bá dà láàmú kí pé bá máa ń dúró tìyàn dà láàmú ní máa ń wọ ara ẹni tí ń dà láàmú bó àlìjẹ̀nú ṣe wá ń wọ ara ẹni tí ń dà láàmú. àlìjẹ̀nú lè gba ọ̀nà 6 wọlé sára obìnrin láti lè máa dà á láàmú ó sì lè gba ọ̀nà 5 wọlé sára ọkùnrin láti lè máa dà á láàmú. ọ̀nà wo àlìjẹ̀nú máa ń gbà wọlé síyàn láti lè dà á láàmú. àlìjẹ̀nú lè gba ẹnu yẹn wọlé láti lè máa dà á láàmú látara pé kí ni atẹ́gùn ń gbẹnu wọlé sì ń gbẹnu jáde torí pé atẹ́gùn àlìjẹ̀nú ń bá rìn. àlìjẹ̀nú lè gba imú obìnrin àtọkùnrin wọlé látara pé kí atẹ́gùn ń gba imú wọlé sì ń gba imú jáde tó pé atẹ́gùn àlìjẹ̀nú ń bá rìn. àlìjẹ̀nú lè gba ojú ọkùnrin àti obìnrin wọlé látara pé kí atẹ́gùn àlìjẹ̀nú ń bá rìn atẹ́gùn sì ń gba ojú wọlé ń gbojú jáde. àlìjẹ̀nú lè gba etí ọmọ ọkùnrin àti obìnrin wọlé látara pé kí atẹ́gùn ń gba etí wọlé sì ń gbetí jáde tó pé àlìjẹ̀nú ń bá atẹ́gùn rìn. àlìjẹ̀nú lè gba ojú ihò tá a ti ń yàgbẹ́ ọmọ ọkùnrin àti obìnrin ó lè gbàbẹ̀ wọlé tó pé atẹ́gùn ń gbàbẹ̀ wọlé sì ń gbàbẹ̀ jáde. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà táyìjẹ̀nú ti lè gbà wọlé lára obìnrin pé ojú ara obìnrin àlìjẹ̀nú lè gbàbẹ̀ wọlé tó pé atẹ́gùn ń gba ojú ara obìnrin wọlé ń gbojú ara obìnrin jáde. báyọ̀ bá ti ayé wọlé sára ọmọ ànábì Ádámù eléyìí ni ó láǹfààní àti lè máa da ọmọ ànábì Ádámù láàmú. ọ̀nà àbáyọ wá ní àbí ìwòsàn rẹ̀ òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. bọ́ọ̀lù àlìjẹ̀nú ṣe ń dáyàn láàmú gan ọ̀nà àlìjẹ̀nú ń gbà dáyàn láàmú ní alákọ̀ọ́kọ́ o torí àlìjẹ̀nú tẹ̀ ń wò yìí ní máa ń lọ jẹ́jẹ́ rẹ̀ ní gẹ́gẹ́ bí màdá yàrá ti máa ń lọ jẹ́jẹ́ bí wọ́n bá tọ̀ ọ̀nà olè yẹn lè á fi gbà tó àlìjẹ̀nú tó fi mọ dáyàn láàmú. àkọ́kọ́ ni pé ó ṣeé ṣe pé ìwọ tọ́ ọ̀rọ̀ alẹ̀ síbì kan ìdí ní ìtọ́ gbogbo tẹ̀ máa fẹsẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀ni lórí ọ̀rọ̀ alẹ̀ tán ọmọ pé báyà fi tọ́ ọ̀rọ̀ alẹ̀ sí bẹ́ẹ̀ àlìjẹ̀nú kan ló ní àyè náà wọ́n alẹ̀ ọkọ́lé lọ ìmọ̀ kọ́lé lọ ìyá àlìjẹ̀nú ti wò pé wá ti lọ lè parí ilé yìí ó léwu kò láyè yìí àwọn àlìjẹ̀nú tá a sì ń wò yìí ẹni bí ń bẹnu wọn ẹni eré ń bẹnu wọn bá jẹ́ pé ẹni ibi lèyẹn bá pàdé yóò bẹ̀rẹ̀ sí máa da ẹni tọ́ra lẹ̀ yìí láàmú kò ní fẹ́ jẹ́ kó parí ilé dẹ̀ tó ti mọ̀ pé tóun bá ti kó àìrójú àìráyè ba kò ní láǹfààní àti lè parí ilé ẹ̀bẹ̀ tàbí pé yóò fi wá máa da yóò fi lè léwu kò ní ibi ilẹ̀ tí tóun wà yìí àkọ́kọ́ náà pàtàkì àlìjẹ̀nú máa ń gbà dáyàn láàmú ni o ẹni ẹlẹ́ẹ̀kejì àlìjẹ̀nú máa ń gbà dáyàn láàmú báyá nísìnyí ọkàn ń lọ ìtọ́ wá ń gbọ́ ọ́tọ̀ yìí ibi tó ọ̀tọ̀ sí báyá àlìjẹ̀nú kan lọ́wọ́ à ń bẹ̀ tó bá jẹ́ pé ní ibi àlìjẹ̀nú yìí wọn ọ̀fẹ́ mọ̀ kó báyá ọmọ bó ń wà bẹ̀ àbóhùn ọmọ yóò bẹ̀rẹ̀ sí ní wọlé sára ẹni náà yóò bá ọmọdé aláàmú yóò mọ̀ bínú pé ọ̀tọ̀ sí òun là ọ̀nà aláwọ̀ àlìjẹ̀nú mọ̀ fi ń gbá dáyàn láàmú ni ọ̀nà aláàkítà àlìjẹ̀nú mọ̀ fi ń gbá dáyàn láàmú pé gbà wọn bá rán àlìjẹ̀nú sí láti kọ́ mọ̀ dáyàn láàmú bó wọn ṣe ń mọ̀ rán àlìjẹ̀nú sí yẹn gan sẹ́yìn tó rán àlìjẹ̀nú sí yẹn láti ká àlìjẹ̀nú mọ̀ dáyàn láàmú sí ọkàn ní àlìjẹ̀nú mọ̀ ìdá alágbẹ́jẹ́ láàmú ara kò rí bẹ́ẹ̀ o ọ̀nà tí wọ́n máa fi ń gbà ara àlìjẹ̀nú sí yẹn ni pé òun ni oògùn tí ẹrí tí àyàn máa ń jó nígbà wọn bá mú eri ṣèbé tí wọ́n mú eri olóńgbò tí wọ́n wá mú eri òkú tí wọ́n mú mọ́ra wọn tí wọ́n jẹ́ ewé kìí tí wọ́n jẹ́ ewé kejì tí wọ́n jù papọ̀ mọ́ra wọn ẹ̀mí tí ń bẹ lára àwọn dábà tí ewé yìí òun ni wọ́n máa lò gẹ́gẹ́ bí ìwúmùtù fún àlìjẹ̀nú tó fi mọ kọ̀ǹtú àlìjẹ̀nú láti kọ́ mọ ọ̀lẹ́dẹ̀ tí wọ́n fẹ́ dà láàmú tó pé wọ́n náà wo gan tó bá mú ìwúmùtù láti tójú kó lẹ̀ sínú ilé rẹ̀ tó ń wo ti yọ́mọ tẹ̀ iṣẹ́ tó fẹ́ yẹ kí ìwúmùtù sí lára àti ìyọ́mọ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ohun tí wọ́n ti jó yìí ẹ̀mí ìṣẹ̀dá nǹkan yìí tí ń bẹ lára oògùn yìí òun náà máa kọ̀ǹtú àlìjẹ̀nú táìjẹ̀nú ọmọ rẹ̀ ṣe tẹ́ bá fẹ́ àlìjẹ̀nú ọmọ rẹ̀ dẹni tẹ́ bá fẹ́ kó dà láàmú àti pé in tó bá lè fà á pọ̀ nígbà tó bá wọlé sí yẹn la ó lè fa bí erí fífọ́
ó lè fa bí àìrọ́mọbí, ó lè fa bí kéèyàn mọ̀mọ́ téèyàn ń ṣe mọ́, ó lè fa kí làákàyè èèyàn dàrú, ó lè fa kéèyàn máa jalè, ó lè gbogbo oríṣiríṣi nǹkan ló lè fà. ẹni tó bá ó lè fa kẹ́lómi máa ṣe wìwì bí kẹ́lómi máa ṣe bí wèrè tó bá nígbà tí àlìjẹ̀nú bá gba ọ̀nà 6 wọlé sára obìnrin àbí tó bá gba ọ̀nà 5 wọlé sí ara ọkùnrin. oríṣiríṣi nǹkan ló lè fà. ó lè fa kó tọ̀ wọn máa ṣàìsàn títí láláyé tó wọn máa lògùn sí tí ò ní sí ìwòsàn. ìwọ tí ọ̀rá wà nù pòlísàn kínní yìí tó wà nù pòlísàn ẹlẹ́ẹ̀kejì yìí ọ̀nà àbáyọ ni o. ìwòsàn rẹ̀ ní tó pé Al-Qur'an Karim tẹ̀ ń wò yìí ṣìfáwù rahmat ìwòsàn lọ́jẹ́ ìkẹ́lẹ́ ìtúnjẹ́ bá àtàbá nígbàgbọ́ nú Al-Qur'an Karim. kí láwà á ṣe táfi bọ́nú ẹni tí àlìjẹ̀nú ń dà láàmú? kí láṣe táfi bọ́nú ẹni tí wọ́n dídí ìrìn àlìjẹ̀nú sí láti ní káàlìjẹ̀nú máa dà láàmú? ní táṣe ni o. ẹni tí àlìjẹ̀nú ń dà láàmú yìí àbẹ́ni tí wọ́n àlìjẹ̀nú láti ní káàlìjẹ̀nú máa dà láàmú yìí ẹ wàá gbóńtọ̀ ń kálọ́ bá lè jòkólẹ̀ fún ọlá rẹ̀ ẹgbẹ́ jòkó. tí ọba lè jòkólẹ̀ tọpẹ́ ẹni tí ṣe wìrì ni ẹ̀dìmú àmẹ́yìn tí ẹ̀dìmú àmẹ́yìn tẹ́ gbé jòkólẹ̀ yìí ẹ kéré ẹ gbọ́dọ̀ tó èèyàn méje tẹ́sọ̀ ráńdì ẹni tí àlìjẹ̀nú dà láàmú. tó pé ìméje tẹ́ tó méje yìí yọmọ sí sábà bíi òǹkà ọjọ́ tá à ń lò nú ọ̀sẹ̀. tó pé ìjọ́ tá àlìjẹ̀nú bẹ̀rẹ̀ sí ní da ẹni yìí láàmú ọjọ́ kan àlọ́sà gbọ́dọ̀ bọ́ sí nínú ọjọ́ tá à ń lò nú ọ̀sẹ̀. tó pé ọjọ́ méje là ń lò nú ọ̀sẹ̀. ntí àkọ́kọ́ ọ̀nà àbáyọ ni. ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ẹ wàá sọ̀ ráńdì ẹni yìí ìdá ẹ tó méje ẹ rí pé ẹ tó méje ẹ wàá sọ̀ ráńdì ẹ sì lè ju méje lọ ẹ bá tó 10 ẹ bá tó 15 ẹ sáà mẹ́sọ̀ pé kẹ́ ẹ sọ̀ráǹdì òǹtọ̀. ẹ̀yin tẹ́ wá sọ̀ráǹdì ẹ̀yí gbólóhùn tẹ́yàn ọmọ wíwẹ̀ ní máa rojọ́ o. ẹ máa gbólóhùn a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitani gbólóhùn tẹ́yàn ọmọ wí ni. tẹ́yìn bá ti wọ́n gbólóhùn yìí ẹ wàá bu omi sínú kọ́ọ̀pù kan ẹ gbé kalẹ̀ tàbí kẹ́ ẹ mú pure water tẹ́ ẹ bá kọ́ọ̀pù tẹ́ bomi sí tàbí kẹ́ ẹ mú pure water ẹyọ kan kẹ́ ẹ gbé kalẹ̀. ẹ wàá wọ ẹni tó mọ Kùránì kénu yín tọmọ Kùránì ké dáadáa ẹ wà nù yín tẹ́bájá ayé tọmọ Kùránì ké nù yín yìí ẹ gbé Kùránì fún yọ́ lé sí Suratu Yasin. Suratu Yasin chapter 36 lọ́wọ́ nù Al-Qur'an Karim. kẹ́ni kó tó máa ké súrà yìí yọ ọkọ sí a'udhu billahi minash shaitani rajim sí yóò sì lẹ́ẹ̀mẹ́ta. tọ́ba ṣetán yóò ké Fatiha yóò ké láti alhamdulillah yóò ké dé wàlá dọ̀ọ̀lìn yóò ké yọ̀ kan yóò tún wá sí hasbunallahu wa ni'mal wakeel yóò sì wọn lẹ́ẹ̀mẹ́ta. tọ́ba ṣe léyìí tán yóò wá ké Kursiyyu yóò bẹ̀rẹ̀ láti Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm yóò kéde bí wala ya'uduhu hifzuhuma wa huwal aliyyul azim. gbólóhùn wala ya'uduhu hifzuhuma wa huwal aliyyul azim yóò apá rẹ̀ lẹ́ẹ̀méje yóò ní wala ya'uduhu hifzuhuma wa huwal aliyyul azim wala ya'uduhu hifzuhuma yóò wí lẹ́ẹ̀méje. tó bá ti wá rí bẹ̀ tán yóò bẹ̀rẹ̀ sí máa ké Suratu Yasin. yóò máa ké Yasin wal Qur'ani innaka lamin yóò máa ké tí bá ti wọ́n ké Yasin lọ tó bá ti á débi bí máa gafara li rabbi waj'alani minal mukramin yóò wá mú tẹ̀sùbà yóò fi sòǹkà yóò mú tẹ̀sùbà láti yàyín yóò wá fa 33 ìmọ̀gàfà lérò bí wájà alábìmọ̀ kílámì ìmọ̀gàfà lérò bí wájà yóò fa 33 bẹ́ẹ̀ tó bá ti á fà fún 33 yóò tún máa ké lọ láti ìmọ̀gàfà yóò máa ké lọ tó bá fún adébí sàlámù kólà mi rọ̀bì rahim yóò tún fa 33 yóò ní sàlámù kólà mi rọ̀bì sàlámù ẹ̀yin tẹ̀ sọ̀rọ̀ àǹdí ẹ̀yin gbólóhùn tẹ ọ̀kan lẹ́yìn ọmọ ìgbé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim bẹ́ẹ̀ ni yìí ṣe ń ké Suratu Yasin yìí lọ gbólóhùn tẹ́yẹ ọmọ òwúrọ̀ ni ẹni tí ń ké Suratu Yasin òun náà ní mo sọ pé sàlámù kólà mi yóò sì 33 tó bá gbá 33 tó yóò tún máa ké yòókù lọ títí ó fi kéde bí innama amruhu sayaqulu lahu kun fayakun fásitì ààrẹ bíbí ẹdí mọ́lá kútukú ló ti wà létí tó bá parí súrà yìí tán yóò tún wá bọ́ sí Suratu Dukan chapter 44 lọ́wọ́ inú Al-Qur'an Karim yóò ké Suratu Dukan yóò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yóò máa ké lọ yóò máa ké tó bá ti á débi Rabbana ighfir lana minal mu'minina nínú Suratu Dukan náà lọ́wọ́ yóò wá ṣètà ìtìrì yóò Rabbana ighfir lana minal mu'minina Rabbana ighfir lana yóò ṣètà ìtìrì tó bá ti ṣètà ìtìrì Rabbana ighfir lana yóò máa ké yòókù lọ yóò máa ké yòókù èyí tí ó fi parí Suratu Dukan yìí náà ó di súrà méjì o súrà ẹlẹ́kẹta tí ó wá ké tí ó fi parí àdúrà yìí òun ni Suratu Fatih. Suratu Fatih yóò wà nínú Al-Qur'an Karim chapter 48 ló wà nínú Al-Qur'an Karim 48 ní súrà náà wà yóò wá ké inna fatahna laka Fatihan mubin tó bá ti à ń ké inna fatahna laka Fatihan mubin tó bá ti à dé wa yansuraka Allahu nasran aziza yóò tún mú tẹ́sùbà dání yóò tún fà wa yansuraka Allahu nasran aziza wa yansuraka Allahu nasran aziza wa yansuraka Allahu yóò fà 33 tó bá ti á fà 33 tó yóò tún máa ké lọ yóò máa ké lọ yóò máa ké títí yóò fi parí súrà yìí tó bá ti á parí súrà yìí tán ẹgbẹ́ súrà mẹ́ta hàn ládàpọ̀ súrà láwọ́kọ̀ òun Suratu Yasin
tó wà ní Al-Qur'an Karim chapter 36 súrà ẹlẹ́ẹ̀kejì òun ni Suratul Dukhan tó wà ní Al-Qur'an Karim òun ni chapter 44 súrà ẹlẹ́ẹ̀kẹta òun ni Suratul Fatih tó wà ní Al-Qur'an Karim òun ni chapter 48 yóò ké súrà mẹ́ta yóò sì fa àwọn àsìkáwòta ní kí kọfà ní Suratul Yasin tó bá dé mọ́gàfà àlùrọ̀bí wọ́n jẹ́ alámúkà yóò fa 33 nínú tó bá ti dé sàlámù kólà àmúrọ̀bí rẹ̀ yìí yóò fa 33 ní Suratul Yasin ẹ̀mẹ́jì ní yóò fa nǹkan yóò fa sẹ́nu ẹ̀ Suratul Yasin nìkan nínú Suratul Dukhan yóò fa sẹ́lẹ̀ kan níbi ọba extra sábà yín dàmú yóò fa sẹ́lẹ̀ kan bẹ̀ nínú Suratul Fatih yóò fa sẹ́lẹ̀ kan bẹ̀ yóò fa sẹ́lẹ̀ níbi tó bá ti débi wayansurukallahu nasran aziza yóò fa sẹ́ńbẹ̀ lẹ́ẹ̀kan 33 tó bá ké tán bí àṣìṣe gòkè yìí yóò wá ké Fatiha tó bá ké Fatiha yìí tán ó ṣe ṣe tó yẹ pẹ́ni tí a ní kó ké Kùránì yìí ó ṣe ṣe kọ́mọ́jú báyìí lọ wájú Ọlọ́run tó gbé bá ṣe tó bá tó gbàǹbà láyìn wájú Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ṣe ti máa ń gbàdúrà yẹn sí ẹni ká bá sì òjì báyìí lọ wájú Ọlọ́run náà mọ́ nípa ẹ̀yìn wà láì mọ́ ṣàdúrà Ọlọ́run wá gbà àìgbàdúrà rẹ lọ́fà sábà bí kapásítì rẹ lọ́fà sábà bí tọ́lọ́run ò fi gbàdúrà tí ó ṣe ká ní kapásítì rẹ bá wo wájú Ọlọ́run ni Ọlọ́run ètè gbàdúrà rẹ̀ nídìí eléyìí tó fi àárín wà láì kọ́lá tí àfọwà Kabiru láì fún wa bá a ṣe ṣe gbàtà ṣètò àjẹun tí wọ́n ń dààmú ń tọ̀hún àjẹun náà wàá kó lára ń tọ̀hún nídìí eléyìí wá fi wá bẹ Ọlọ́run ìwọ tó òkè ló bá ké tán fi wá bẹ Ọlọ́run pé Ọlọ́run ẹrú sì rẹ tó ní ká ké nǹkan tá a ké yìí oore rẹ̀ ń wájú ìwọ Ọlọ́run àfi bì ọ́ lẹ́yìn àdúrà tàṣẹ Ọlọ́run bá a gbà ibẹ̀ gbígbóná ilẹ̀ mẹ́ta ìgbé ẹrú sì rẹ tó ní ké nǹkan tá a ké yìí oore rẹ̀ ń wájú ìwọ Ọlọ́run àfi bẹ̀wọ̀ Ọlọ́run àdúrà tàṣẹ Ọlọ́run bá a gbà ó tún wẹ́rẹ́ kẹta pé ẹrú sì rẹ tó ní ké nǹkan tá a ké yìí bó ti ní akéyàn là ké yìí àwa fi bẹ̀wọ̀ Ọlọ́run oore rẹ̀ ń wájú ìwọ Ọlọ́run àfi bẹ̀wọ̀ àdúrà tàṣẹ Ọlọ́run bá a gbà tọba gbólóhùn náà tẹ́lẹ̀ mẹ́ta wá ké Fatiha pẹ̀lú àṣì Ọlọ́run lẹ́yìn àdúrà tẹ̀sí èyí Ọlọ́run ọgbà tọba tí wọ́n wí bẹ̀ tán tẹ gbólóhùn náà mẹ́ta tẹ ké Fatiha tán omi tá a ní ẹbù kalẹ̀ sínú kọ́ọ̀pù yìí àbí fi ọ̀tà tá a ní kẹ gbéṣẹ́gbẹ́ kan gbà tẹ omi bù kalẹ̀ sínú kọ́ọ̀pù ẹ wàá mú omi yẹn ẹ wàá dà sí méjì tàbí fi ọ̀tà yẹn kẹ dà sí méjì ẹni tá àlìjẹ̀nú kó sí lára tí ń dà láàmú yìí àbẹ́ni tí ń àlìjẹ̀nú sí ẹgbẹ́ àlìjẹ̀nú mọ̀dà láàmú ẹ wàá fún ní ìdákan mu ìdákan tó kù ẹ wàá fi sínú omi tí ó fi wẹ̀ káyọ̀ tó bá lè wẹ̀ fún alára rẹ̀ ni tí nǹkan yẹn ò tí ì wọ́ọ̀sì kọ́lọ̀ wẹ̀ fún alára rẹ̀ kẹsẹ́ àmọ́ pé ẹ̀rí pọ́wẹ̀ pẹ̀lú omi tí ẹ̀dá àbọ̀ tó kù sí ó fi wẹ̀ kálẹ̀ tí àlìjẹ̀nú ti wá kó sí lára tó ti wọ́ọ̀sì báyìí ẹ lọ wẹ̀ fún omi àbọ̀ tó kù ẹ̀dá sínú omi ìwẹ̀ kẹ́ á lọ fi wẹ̀ fún tẹ bá ṣe léyìí tán ẹ wàá ṣe sàárà kí n tẹ́bi sàárà ni à n tẹ́bi sàárà náà ni pé ẹ wá ẹ̀pà tútù ẹ̀pà tí wọ́n ti bókò nu èpo ni o kì í ṣe tèpo èyí tí wọ́n ti bókò nu èpo rẹ̀ ní tútù yìí ẹ wàá wá bíi kọ́ọ̀pù méjì àbí agolo méjì ẹ wà bíi kẹrà ẹ bá sì nílé náà ní dédé ẹ dà sínú abọ́ kàbí kẹ dà sínú nìkan ẹ wàá bu iyọ̀ díẹ̀ ẹ bù sí tẹ bá bu iyọ̀ díẹ̀ sí tán ẹ wàá mú omi díẹ̀ ẹ fi sí ẹ wàá fọwọ́ pò papọ̀ ìdí tẹ́ fi fomi sí ni pé kí iyọ̀ yìí bá fi lè lẹ̀ máa ra ẹ̀pà tútù yìí tẹ́ bá ṣe lè tẹ́ wàá mú ẹ̀pà tútù yìí wàá fún ẹ lọ fi ṣe sàrà ẹ fọ́n káàkiri ẹ fọ́n síta tẹ́ bá ṣe lè tán pẹ̀lú àṣẹ Ọlọ́run bó tàn wọn bá lo 100 ọdún láyé tí ó fi jáde kúrò láyé àlìjẹ̀nú tó dà láwọn pẹ̀lú àṣẹ Ọlọ́run tó tàn wọn bá lo 100 ọdún láyé àlìjẹ̀nú tí wọ́n rán sí báyìí yẹn lọ́wọ́ àlìjẹ̀nú kọ́mọdé aláàmú àlìjẹ̀nú tó dé kẹrìnà pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ́pẹ́ ìwòsàn ń bẹ nú Al-Qur'an Karim ìwòsàn sì ń bẹ nú Islam nídìí eléyìí la fi wá mọ́ ọ̀nà àbáyọ tàbí ìwòsàn wá lérí ẹni tí àlìjẹ̀nú ń dà láàmú àbí lérí ẹni tí wọ́n rán àlìjẹ̀nú sí láti ní ká àlìjẹ̀nú máa dà láàmú kọ́nà bá kọ́ wá wọ láì ní sí ìwé nígbà tá a bá ti ń pe Ọlọ́run kọ́ bá kọ́ máa jẹ́ wa. báyọ̀ lérí tá a sọ yìí báyọ̀ wọ́n fẹ́ tún gbọ́ àwọn àgbọ́yé míì lérí ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ àbí o tún fẹ́ wá àwọn ìwádìí míì lérí tá a sọ àbí lérí nǹkan míì pẹ̀lú àánú Ọlọ́run bẹ́ẹ̀ bá pè wá àbí tẹ́ kàn sí wa lórí nọ́mbà tó wà lérí àmúhùnmáwòrán tẹ́ ń wò yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run á dá yín lóhùn kọ́nà bá kọ́ gbàdúrà kó sì má fi wá sílẹ̀ kọ́nà bá kọ́ bá ṣẹ́gun ju bá ti lérò lọ kọ́ ọ láì ní síwọ́ Ọlọ́run kọ́ ọ la hàmìnà kó fà yà fún subhana rabbika astama yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin.